Sorry farabalẹ̀ kò gbọ́ mi. I made a video last week, maybe like 5 days ago now, tí mo post ẹ̀. So mo wá rí àwọn àfáà ìyẹn fún gbogbo wọ mùsùlùmí tẹ́mi ẹ̀ ti ń ṣèkì pé ṣé Islam yìí ṣé kinní kan ni, ṣé tọ́ nìkan tó ń sọ àbí rọ́ ni àbí gbá kan ni àbí kinní kan ni. So I made the video like 5 days ago and I posted it. So mo wá rí àfáà tó wọ DM mi, méjì ni wọ́n dé, méjì kò sọ ẹni kejì fún mi, òun nìkan ni. Ó ní wọ́n fún àwọn ní owó, wọ́n sponsor àwọn láti wá sí life. So ṣé wàá mọ iye àfáà tó ti ṣe irú nǹkan báyìí tó ń wọ life fún wọn láti ibi kí wọ́n wá tó bá ti rí àwọn àfáà tó yá sí pé wọ́n rí jájẹ, wọ́n rí mu, wọ́n ṣe kíní kan, wọ́n kọ̀ ra fún wọn lówó bí i 50,000 àbí 100k pé ẹ wá sí live wa, ẹ wá defend Islam, ẹ bá ti wá ń defend ẹ lọ àmọ́ sọ pé báyìí báyìí ló ṣe rí yẹn, kò rí báyìí kíní kan, ẹ wá accept pé bẹ́ẹ̀ ló ṣe rí, kẹ máa ká lólu kẹ ní bẹ́ẹ̀ ni o ànábì ṣe báyìí lóòótọ́, kíní kan ṣe báyìí lóòótọ́ o. So ẹ ṣe bẹ́ẹ̀, tẹ́ bá ṣe bẹ́ẹ̀ a máa fún yín báyìí, wọ́n sign contract yẹn láàrin ara wọn. Ṣorí páṣírí wọn ti tú bó ṣe máa ń ṣe ní life wọn nìyẹn. Má jẹ́ kó mislead ẹ kúrò ń bẹ̀, má jẹ́ kó bà tiẹ̀ jẹ́. Wọ́n plan gbogbo kí ni wọ́n fẹ́ jẹ́ kí ọjà ẹnìkan wálẹ̀ káwọn lè rọ́jà tí wọ́n ta ni. Wọn ò ní kankan tó, wọn ò ní value kankan. Ibi tó ti wọn pé àwọn gangan ni wọ́n máa lè, wọ́n ní ká padà sí bàbá wa, àwọn dẹ̀ wà ní outside country, wọ́n dẹ̀ jókòó sí, wọ́n dẹ̀ advice wọ́n tó wáyé kó padà sí bàbá ẹ̀. Ṣé wọ́n fẹ́ tó ṣìkú láyé ẹ̀ ni, o ní làákàyè ni, ronú náà. Gbogbo àwọn àfáà tí wọ́n invite yìí tó dẹ̀ ń fún wọn lówó tó ń sponsor wọn láti wá sí live wọn kó wá defend wọn. Tó bá ti débẹ̀ kó máa ká lólu kan sọ pé àwọn ti di àwọn òṣè Islam mọ́ o, àwọn òṣè ẹ̀sìn mọ́ o, àwọn òṣè kìíní kan mọ́ o. Wọ́n sanwó fún wọn ní o, kò ṣe pé àwọn àfáà yẹn jẹ́ rí àfáà. Wọ́n sanwó fún wọn because wọ́n rí pélé bí ni wọ́n. Ṣé èmi náà máa wọ DM mi kí wọ́n máa ṣe irú nǹkan báyẹn? Èló ló fẹ́ fún mi? Èló ló fẹ́ fún mi? Lówó lọ́wọ́ ọ̀pọ̀ èló ló fẹ́ fún mi? Because mo faith mi mo stand lórí ẹ̀. Fọ́nrán yìí ni mo rí níbi tí arákùnrin yìí ti ń sọ pé àwa ń fún àwọn àfáà kan lówó pé kán máa wá sí orí péjì wa tá bá ti ń bi wọ́n ní ìbéèrè, kán máa kó lòlù káṣírí Islam lè máa tú. Ó túmọ̀ sí pé bóyá a tún fún àlìfáà àgbà náà tó ṣe aṣojú àwọn akéwùtọrọ jẹ pé bóyá a fún òun náà lówó tí ó fi dé orí péjì ní ọjọ́ debate tí ò fi rọ́rọ̀ sọ. Àmọ́ níbi tí ọ̀rọ̀ wa dé yìí, ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn yìí ó ṣetán láti bà ayé wa jẹ́, àwa la ò ní gbà fún ọ. Àwọn ará bí wọ́n á máa dá oríṣiríṣi ọgbọ́n, wọ́n á máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí ojú wọn ò tó láti lè rí wípé wọ́n da ojú nǹkan tá à ń ṣe yìí, wọ́n da ojú ẹ̀ délẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam gẹ́gẹ́ bá a ti mọ̀, irọ́ lásán ni. Tí ò bá sí irọ́, Islam ò lè dúró. Àmọ́ arákùnrin yìí ni mo fẹ́ fún ní iṣẹ́ kékeré kan. Mo ń fún arákùnrin di ọjọ́ Monday, èní ni ọjọ́ Friday, tó bá di ọjọ́ Monday, àfáà tó wá bá ẹ tó sọ pé mo fún òun lówó àbí èèyàn kan fún òun lówó pé kóun wá, ẹ máa mú àfáà yẹn jáde. Ẹlẹ́ẹ̀kejì, rìsíìtì wípé ibi tá a ti fún lówó tàbí bó ṣe gba owó, ẹ máa mú jáde. Àwọn èèyàn á lè mọ̀ wípé òdodo òun nìkan tẹ́ ń sọ, àmọ́ tí ẹ ò bá ti rí i, mi ò mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ yọ o. Tí ẹ ò bá ti rí i, mi ò mọ nǹkan tó lè tẹ̀yìn ẹ̀ yọ o. Gbogbo ìwọ tó bá ti jáde tó bá ti wá sọ àwọn ọ̀rọ̀ kan nípa wa, rí i dájú wípé o ní ẹ̀rí lọ́wọ́ o. Torí wípé ayé ti yàtọ̀ sí tàtijọ́, kò dẹ̀ sí eré mọ́. Ẹni tó bá ti sọ ìsọkúsọ, a máa fi ọwọ́ òfin gbé e. Torí tá a bá ti fi ọwọ́ òfin gbé e, á lọ ṣàlàyé nílé ẹjọ́ wípé nǹkan tóun rí o, ẹ̀rí nǹkan tóun sọ yẹn, ẹ̀rí o. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin èèyàn wa, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni, paracetamol 10 naira, ó lágbára ju Allah lọ. Mo ń bọ̀, mi ò tí dé torí fọ́nrán pọ̀ tí mo fẹ́ dáhùn sí lénìí. Ẹ̀yin èèyàn wa, mo sọ yìí mo dúró. Ó dìgbà.